lórí iná àlejò ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọ gbòòrò tún dẹ́ mọ̀ kégbọ́n alẹ́ náà ti lọ ṣó máa gba alẹ́ náà ti bọ̀ máa ṣe. ó ti tó ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ. A ó pàdé létí odò tẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀ tó mọ́ gàrà bí kírísítálì lẹ́bàá ìtẹ́ mi jẹ́ èèyàn tó máa ń kó ẹbí mọ́ra tó dẹ̀ máa ń kó àwọn ọmọ ẹ̀ mọ́ra wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run púpọ̀ ní ìdádídájí tó máa ń lọ sí church wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run púpọ̀ mo dẹ̀ gbàládùra pé k'Ọlọ́run bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. létí bèbè odò náà yìí pẹ̀lú olùṣègùn tó wà. Some glad morning when this life is o'er, I'll fly away to a home on God's celestial shore. I'll fly away. I'll fly away. When I die, hallelujah, by and by, I'll fly away.
Olúwa wa Jésù Kristi máa wà pẹ̀lú gbogbo yín. Mo bùkún fún ara olóògbé Madam Lucia Afolake-Adesanya pẹ̀lú mímọ́ yìí. Èyí tí ó rán wa létí ìbátisí rẹ̀ gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù mímọ́ ti kọ́ wa pé gbogbo àwa tí a bàtísí sínú Jésù Kristi ni a ti bàtísí sínú ikú rẹ̀. Nípa ìbàtísí sínú ikú rẹ̀, a ti sì wá pọ̀ pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti jí Jésù Kristi kúrò nínú òkú nípa ògo Bàbá, kí àwa náà pẹ̀lú gbé ìgbésí ayé tuntun. Gẹ́gẹ́ bí àwa ti wà ní ìṣọ̀kan pẹ̀lú ìfẹ́ sínú ikú rẹ̀, bẹ́ẹ̀ náà ni àwa yóò sì wà ní ìṣọ̀kan pẹ̀lú nípa ìfẹ́ sí àjíǹde rẹ̀. Ní ọjọ́ ìbátísí rẹ̀, Madam Lucia Afolake-Adesanya, ó gbé Kristi wọ̀ bí aṣọ nígbà tí Kristi bá ń bọ̀ fún ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn nínú aṣọ ògo rẹ̀. Ìrere jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run agbára àjíǹde àti ìyè fún gbogbo àwọn onígbàgbọ́. Madam Lucia Afolake-Adesanya ló ti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ó sì ti fi gbé ìgbésí ayé rẹ̀ láyé yìí. Kí Kristi tó jẹ́ ọmọ Ọlọ́run ayérayé jí ọ dìde sínú ìyà nípẹ̀kun. Olúwa gbọ́ àdúrà wa, kí o sì ṣàánú fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ Madam Lucia Afolake-Adesanya ní kí wọ́n ti pè kúrò ní ayé yìí. Gbà á sí agbo àwọn ènìyàn mímọ́ rẹ̀ nínú ìjọba ìmọ́lẹ̀ àti àlàáfíà. Èyí la tọrọ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa.
nítorí ìpè yìí yóò a ó sì jí àwọn òkú dìde ní ìdíbàjẹ́. A ó sì pa wá lára dà nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàìgbé àìdíbàjẹ́ wọ̀, àti ara kíkú kì yóò lè ṣàìgbé ara ìkú wọ̀. Ṣùgbọ́n nígbà tí ara ìdíbàjẹ́ yìí bá ti já ìdíbàjẹ́ wọ̀, tí ara kíkú yìí bá sì ti já ìkú wọ̀, nígbà náà ni ọ̀rọ̀ tí a ó kọ̀ yóò ṣe pé a gbé ikú mi ní ìṣẹ́gun, ikú oró rẹ̀ dà, ìkà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ọ̀rọ̀ ikú ni ẹ̀ṣẹ̀ àti agbára ẹ̀ṣẹ̀ ni o. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Ọ̀rọ̀ Olúwa. Lóòótọ́ ni mo wí fún yín, yóò di ara rẹ̀ ní àmùrè, yóò sì mú wọn jókòó láti jẹun, yóò sì jáde wá láti ṣe ìránṣẹ́ fún wọn. Bí ó bá sì dé nígbà tí ìṣọ́ kejì tàbí nígbà ìṣọ́ kẹta tí ó sì bá wọn bẹ́ẹ̀, ìbùkún ni fún àwọn ọmọ ọ̀dọ̀ wọ̀nyí. Ṣùgbọ́n ẹ mọ èyí pé baálé ilé ìbámọ̀ wákàtí tí ó lè yóò wá, òun ìbá máa ṣọ́nà, ìbá jẹ́ kí a lu ilé òun já. Nítorí náà kí ẹ̀yin kí ẹ múra pẹ̀lú, nítorí ọmọ ènìyàn ń bọ̀ ní wákàtí tí ẹ̀yin kò dábàá. Ìrere Olúwa. Ẹ jẹ́ kí a jókòó. Tí baálé ilé bá mọ̀ wákàtí tí ó lè ń bọ̀, kò ní jẹ́ ká lu ilé òun já.
ẹ wá ń ta wọlé ìtọ́ máa tẹ̀síwájú. Kíá. Ẹ wá ẹbí kan ní tòṣìṣó. Ó yá ń lórí náà. Tí baálé ilé bá bọ̀ wákàtí tó lè bọ̀. Iṣẹ́ kárí ló ń dá. Lucia, Adesanya. At 72, wọ́n tó lọ, wọ́n ti ṣe ọ̀tí Ọlọ́run rán ọ wá láti wá ṣe. Èrè àti èmi gbọ́. Ṣé ní kò sí tábà wà láyé yìí tá a bá ṣe ọ̀pọ̀ tí Ọlọ́run ní ká wá ṣe, kò sí ìdí tá máa lọ, ìyà ló kàn máa jẹ wá ní. Torí ẹ̀rọ máa fi rí ẹni tẹ́ máa sọ pé a kò gẹ́gẹ́ ní ìṣùwà láyé, tó wá ṣùwà láyé. Kí ló jẹ́ ní ìdúró rà ó yẹ kó ti kú, tó ṣùwà láyé, ó ti ṣe ìgbọ̀n wá ṣe. Ẹ máa rí ẹni tẹ́ máa rò pé ẹni yìí, ikú sì jùlọ sí i, dá ẹ máa tó kó jù lọ, tó ti ṣe ìgbọ̀n wá ṣe. Ṣùgbọ́n ibi tí òun ẹ̀ lọ, òun ni tó kú. Ṣé lọ sọ́rọ̀ rẹ̀ ni àbẹ́ lọ sọ́rọ̀ apáàdì ni? Ó ní ọ̀fẹ́ ni tá a bá lọ sọ́rọ̀ apáàdì. Iṣẹ́ ọwọ́ wa ni ta ní fẹ́ lọ sọ́rọ̀ apáàdì pé àwọn ọmọ yìí lọ́nà ṣe bẹ́ẹ̀ gbàtọ́ wà láyé gbàtà láwọn ṣùgbé lọ́sù wà ní ẹ̀yẹ́ ni mo pé wọ́n máa wá wá pé so tí ìkú wọn nísìnyí bá ti jẹ́ ká ní sacred heart ọpẹ́ ni fún Ọlọ́run pé kí ṣe ikú láàrín nígbà tí a fẹ́ sí fún wọn. Gbogbo ṣe làákú bí ọ̀pọ̀. Wọ́n kọ̀kọ́ ṣe láti lè fànọ́ọ̀sì kí iná yìí láti òkè lọ́hùn ní iná bí láti dé bí ní ìsinmi. Torí jẹnẹrétọ̀ tá a lò bí ìgbà tí a ṣe fáà gbogbo fáà ó agbára ẹ̀wà jù lọ. Ṣé pé kò sí ẹni tó lè ra jẹnẹrétọ̀ 10 kVA fún chọ́ọ̀chì láti lè gbé chọ́ọ̀chì níbi ìbáṣewà yìí? Ṣé pé kò sí? Ṣé pé kò sí ẹ dá mi lóhùn? Ṣùgbọ́n tí bá ṣe máa rò bí pé tẹ́ bá ra jẹnẹrétọ̀ ẹgbẹ́ ti rà fún ọmọ Màríà. Àmì bẹ́ẹ̀ kọ́ pé òkúhun tẹ́ ẹ ṣe fún àlùfáà. Àmì bẹ́ẹ̀ kọ́ ẹ dá mi lóhùn. Ó ṣòro fún wa láti lè lọ owó fún nǹkan tó ń pa ọ̀rọ̀ wa lọ́wọ́. Lánàá ìgbà tí mo bá parí ìsìn mo ṣe ìsìn àárọ̀.
mo bẹ̀rẹ̀ sí ń ka màálù tẹ́ so mọ́lẹ̀. Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ catkis, mo ní catkis. Ṣé màálù yìí fún ìjòkú tí a ní ṣe ọ̀nìyàn? Mo tún wà mọ́tò síwájú. Mo tún dúró, mo ní catkis. Màálù kan lè rẹ̀ yìí o. Ṣé ọwọ́ ọ̀nìyàn mo tún tẹ̀síwájú? Ó ní mo ní kò tí ì gbé lórí àdìgbọ́sọ̀ tí ń wà lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀. Ó wá béèrè pé nígbà tí màmá wà ayé màálù mélòó la pa fún wọn. Màálù mélòó la pa fún wọn. Pé àmàmá o, àbí 72 ni mo rí ní ìwé. Ìgbà tó tẹ̀ pé 70 màálù mélòó la pa fún wọn. Ọ̀rọ̀ àwọn olùkó pé give me my roses while I'm still alive. Fún mi ní òdòdó mi nígbà tí mo ṣe wà láyé iṣẹ́ tí bá ti kú ẹ wá lọ ṣe òdòdó tẹ máa wá pé tí ó ní bẹ́ẹ̀ ìgbà tó bá sì kú ẹ máa mú wá tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tó kọjú nígbà tí mo wà láyé ṣé ní màá ti dé àpáyé. Tí ìgbà wọn yìí kúrò ṣe ní tẹ́ bá ń wọ òdòdó yẹn kẹ́kẹ́ sórí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́wọ́ ní máa ti máa ń pọ̀ tó yẹ àwọn àgbẹ̀wọ̀ yìí lórí ẹ̀ṣẹ̀ lọ. Ṣùgbọ́n gbogbo ìgbà tí màmá wà láyé ìlú òní báyìí ní fún wọn. What are we doing with ourselves? Kí la ń fi ara wa ṣe? Kí la ń fi ara wa ṣe? Gbogbo nǹkan tá a ní láyé yìí Ọlọ́run ló fún wa. Tí Ọlọ́run ò bá fún yẹn rẹ̀ rí. Ó lè yẹ ká lọ fún Ọlọ́run. Àwọn nǹkan tí Ọlọ́run fún wa, òun la máa fi dá wa lẹ́bi. Òun la máa fi dá wa lẹ́jọ́. Ọlọ́run fún yín lọ́mọ. Kò fún lápẹ́já lọ́mọ ẹ̀kọ́. Ibi tí ó rí inú pé Ọlọ́run fún yín lọ́mọ. Ẹ má wọ̀ ní ọjọ́ ìkẹyìn. Àwọn ọmọ tí Ọlọ́run fún yín ló máa fi dá yín lẹ́jọ́. Ọlọ́run fún yín lọ́wọ́. Ẹ má wọ̀ ní. Tẹ́ ẹ bá lọ ní ọ̀nà tó yẹ ní ọjọ́ ìkẹyìn. Owó yẹn gbẹ́gbẹ́ ni Ọlọ́run máa fi dá yín lẹ́jọ́. Tọ́lọ́run máa fún yín ní ilẹ̀ ẹni ilẹ̀ rẹ́pẹ́tẹ́ lọ ẹ má wọ̀ ní. Dẹ́kun ní ìmọ̀ wú, kí ní ìmọ̀ ní ọjọ́ ìkẹyìn. Ilẹ̀ yẹn ni Ọlọ́run máa fi láyé lẹ́jọ́. Nítorí Ọlọ́run fún wa ká lè fi ṣiṣẹ́ rẹ̀ ká lè fi tọ́jú ọmọ nìkejì wa kí ẹ̀dá Ọlọ́run lè máa tẹ̀síwájú. Táwa lò ó ní bó ṣe yẹ ká lò ó ní ìkẹyìn. Ìlú wa máa dùn máa gbọ́ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Ohun tí mo fún ẹ o lò ó dáadáa. Kí ni àǹfààní pé owó wà lápò mi? Kí ni àǹfààní pé owó wà ní báńkì tí mo rí ọmọ nìkejì mi tó jìyà tí mo yíjú kúrò? Kí ni àǹfààní ẹ̀? Tẹ́ bá bẹ̀rẹ̀ láyé kò wá tọ̀pálẹ̀ fún mi torí pé kò wá tọ̀pálẹ̀ fún mi mi ò ṣe. Nígbà tí Ọlọ́run fún yín ṣé ẹ̀rọ pé ìtọ̀pálẹ̀ yìí fún Ọlọ́run ni Ọlọ́run fi fún yín ni? Máa ní mọ́tò rẹ́gbẹ́gbẹ́ lọ, ọmọ nìkejì mi máa wà bẹ́ẹ̀, ó máa jìyà, máa bẹ̀ máa wọ pé kò wá bẹ̀ ní bó tiẹ̀ pẹ̀ ní máa sọ fún pé ìjẹ̀lì pé máa wú ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ ni o ẹ̀kọ́ ní àwọn ọmọ yẹn ni o ṣe ní ẹ bá dúró pé sí ìgbà tí mo lè ṣe. Ọlọ́run wà lókè òun ò yí òun ọmọ nìkejì yìí rántí ìtàn olówó pẹ̀lú Lásárù. Èyí àti fọ́nà kan sọ̀rọ̀ lórí ẹ̀ nípa nínú
Lásárù wà ní ẹnu ọ̀nà ilé rẹ̀. Lásárù ò bẹ́ẹ̀ ká sọ pé ó bẹ́ẹ̀ pé kó ràn lọ́wọ́ tí ò ràn lọ́wọ́. Fọ́dà yẹn ni ṣé ẹ̀rọ̀jẹ́ yìí sọ lórí bẹ́ẹ̀ ni o pé káàkiri sọ pé Lásárù bẹ́ẹ̀ tó ló jọ pé pípa ní jọ ràn mí lọ́wọ́ tí ò ràn lọ́wọ́ ẹ̀hẹ́ pé àbá máa dá Lásárù lẹ́bi. Ó ní ẹ má gbàgbé pé Ọlọ́run ló fún ọlọ́rọ̀ yẹn kó lè fi kọjú àwọn tí ò ní lọ́wọ́ pé ìgbà tó tilẹ̀ ti rí ó yẹ kó ti ràn lọ́wọ́. Mo ní ó ràn lọ́wọ́ ṣe bí ó sílẹ̀ tó wà ní ẹnu ọ̀nà rẹ̀ àwọn tó wá fẹ́ bẹ olówó náà wò wọ́n lè wá fún ní tọ́rọ kọ́bọ̀ àwọn olówó kan náà lè gbà tó dúró sí ẹnu ọ̀nà wọn pé àti ìlú tíráì lọ́dún òkè o ibi tó tíráì dé ló fi jó ní ọ̀rọ̀ àpáàtì. Ìyẹn lè má jẹ́ kí ohun tí Ọlọ́run fún wa tó yẹ kó jẹ́ wáyọ̀ fún wa tó jẹ́ nǹkan tó máa wá dábàá lẹ́bi ní ọjọ́ ìjẹ́. Ohun tó wù kó jẹ́. Ó sọ fún ìsìn tí ó yẹ ẹ̀wọ̀n mi náà bí mo ṣe làágùn mi ọ̀pọ̀ ẹ̀wọ̀n mi náà. Ṣó yẹ kí tún máa bẹ̀rẹ̀ pé ẹjọ́ tàlọ́lẹ̀ bá wà ra jẹnẹrétọ̀ ẹjọ́ tẹ̀lẹ̀ tó ti ẹ̀gbà bí ìsẹ́gbẹ̀gbẹ̀ máa gbà wọn kì ní yìí jọ tàlọ́ máa rọ̀ wá kí máa bẹ̀rẹ̀ kẹ́kí kúnlẹ̀ kí ẹni tó wá ti dé tó wá sọ pé fàdá bóyá ẹ ti dé ẹ̀kọ́ wọlé ẹ ti dé bàálà. Ṣó yẹ kó jẹ́ bẹ́ẹ̀? Ṣó yẹ kó jẹ́ bẹ́ẹ̀? Ẹ̀dá mi yóò àbí ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ wọ́n náà ẹ̀kọ́ Ìjẹ̀bú ẹ̀kọ́ Yorùbá ẹ̀jẹ̀ kí ní sí èdè Gẹ̀ẹ́sì mo rò pé gbogbo ara wọn Yorùbá. I don't all of us understand Yorùbá. I should change to English. Do we all understand Yorùbá? Yes. But I'm asking questions you are not asking. I ask questions in English now, you all answer yes. So I think we need to go in English. Báwo ṣe èmi ẹ̀sọ̀ fún ìjẹ̀? Sí ẹ̀lú. Bàtí báwo ló dé jàdúmọ́ lórí ìmọ̀ ni o? Báwo ló dé mo ti di ọmọ ìmọ̀wọ̀? Díẹ̀ ló àwọn máa lò Ìjẹ̀bú. Praise the Lord. Mama that is 9,000. Èmi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ sọ fún àwọn ọmọ olóògùn náà tábàrí pọ̀tí mo lè ṣe fún wọn. Àwọn ọ̀sọ̀ máa ṣe. For one, ohun tí èèyàn ní ló máa lò. Màmá ò lọ́wọ́. But gbogbo àwọn bọ́dà àwọn ọ̀gá ẹgbẹ́ wọn pass by àwọn lẹ́tọ̀ọ̀ àwọn àwọn pass. Àfihàn gbogbo wọn ló máa wà. Màmá máa ti ní wọ́n máa wọ́n sókè náà o. Ẹ̀ka àárọ̀. Màmá máa ń gbé ẹ̀ka àárọ̀ títí ọ̀pẹ̀ ìjọba jáde. A ní lápẹ́ àwọn bọ́dà gbogbo wọn máa jáde àgbàgbà màmá màmá tó. How are you rẹ̀? Ó tọ́ o, kì í ṣe pé màmá wọ́n kọ́ ìlú ìwà o. How are you rẹ̀? Ìlú ọ̀rọ̀ máa dùn lọ́wọ́ wa lẹ́yìn ọ̀rọ̀ àkókò máa ṣe é. Ọ̀rọ̀ àlẹ́ ẹ̀ka àárọ̀ táwọn ìgbà tí màmá kú tí mo sọ pé màmá kú kò yé wọn ìjọ. Ìgbà tí mo sọ fún ọ pé how are you rẹ̀? Tí mo ṣàlàyé kò yé wọn tí mo sọ pé bí mo ti lè sọ pé how are you rẹ̀? Yé ṣe ní àfọ́dà ṣe bàbá
àdúrà tí bàbá gbà fún mi tó ti gbà fún wa kí Ọlọ́run kó lo àdúrà yẹn fún àwọn tẹ́bá rọ́tí ayé tẹ́wà bí ìlànà mo gbàdúrà torí kú sí tí màmá máa rí tàdúrà fọ́dà ẹ̀ṣẹ́ fọ́dà Ọlọ́run àwọn olóògbé Ọlọ́run àwọn ìlọ́wọ́ Ọlọ́run àgbèsè fún yí Ọlọ́run àbádáre bẹ́ẹ̀ ní jí ayé lásán fọ́dà kò sí àdúrà tí bàbá mi gbà kò sí tọ̀sọ̀tò àwọn sí church àwọn sí bí ìsìdájọ́ ìfún wọn láìpẹ́ sí àwọn àkúrò àlọ́ sí wọ́n sí ìsọ́ wọ́n ti bá ti wọ́rọ̀ àwọn tó kù sí ayé kí la fẹ́ ṣe kí la fẹ́ sọ kí la fẹ́ ṣe kí la fẹ́ sọ kí la fẹ́ ṣe kí la fẹ́ sọ a ní ìrànlọ́wọ́ láti wọ́ ilẹ̀ àyíkájú jì ọkùn fún ìdílé àwọn ilé lọ́kọ̀ a lè sọ pé kọ́bí ọdún láti rẹ̀ wípé títí àjíǹde àáṣe wọ́n sí mẹ́sì pẹ̀lẹ́ ìdílé méjì àgbẹ́ta owó ìjọba wọ́n ti ṣe ìpọ̀ èyí tó kù tẹ́wàá tó àfádà Nàìjíríà lé fádà ìlú lé torí pé wọ́n wá tọ̀ bálẹ̀ fún yìí ayé lábá inú mi dùn bẹ́ẹ̀ mọ́ ẹni bá ní kọ́rí láti ṣe tí ẹ̀ ṣe àwọn ìbí tó yẹ kẹ́lọ wọ́n yìí láti ṣe tí ẹ̀ ṣe ẹ máa kúrò bẹ́ẹ̀ àwọn tó ní ìrànlọ́wọ́ yìí tí wọ́n rí ìgbà lọ́wọ́ yìí wọ́n máa kúrò bẹ́ẹ̀ wọ́n máa lọ kò sí wàhálà ṣùgbọ́n rántí pé ewúrẹ́ máa bojú ẹ̀yìn torí ẹ̀rọ pé àwọn èdè tó ń ṣe fún ìyẹn pé kò ní ṣe ni ẹ̀rọ pé ìbùkú tó fún ìyẹn pé kò ní ṣe ni ẹnu èèyàn jẹ́ ẹnu Ọlọ́run àwọn ìwò ní first company first day ọ̀rọ̀ àwọn àwùjọ yìí jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run lo àsìkò tí Ọlọ́run fún mi torí gẹ́gẹ́ mọ̀ ọkọ̀ ó ti tàn ìwé mímọ́ ní ọdún mélòó ní ọjọ́ ayé wa 70 àádọ́rin ọdún tàbí ọgọ́rin ọdún fún àwọn tó lágbára ṣùgbọ́n gbogbo ẹ̀kún pẹ̀lú òfófó àti asán. Our lifespan is 70, 80 for those who are strong, and all these are full of emptiness and pain.
a máa ti kú màmá sí kí ni nǹkan tí ní ọjọ́ iwájú tí èèyàn máa wò ní ibi ṣọ́ọ̀ṣì tí màmá lọ sí, tí èèyàn máa wò ní ìlú ibi tí màmá ó gbé bọ́ọ̀lù fi máa rántí màmá. Mo fi yẹn sílẹ̀ sí ìlọ́wọ́ ó lè rẹ̀ ní àwọn ọmọ olóòkú àwọn òkú orí òkú ẹsẹ̀ òkú àwọn òkú ipò òkú tàbí iṣẹ́ léṣe wà. So I'm asking you for a landmark in this church for her. I don't want only when I see sacred heart uniform I remember. I want to see something that when I see I will remember that I will remember her. Wọ́n ní ẹwà ní ìdílé àwọn ọmọ ìdílé wọ́n jìyà nígbà ṣọ̀ṣọ̀ àwọn tó wà nílé jìyà ọlọ́rọ̀ wà ní o torí ìdí tí ọlọ́rọ̀ fi fi yí síbẹ̀ ti wípé ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lọ́tẹ́ ẹwà bẹ́ẹ̀ tí ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ní àǹfààní ìgbẹ́ ẹwà bẹ́ẹ̀ ẹni tó wá níbi ní òkè náà ní àtàkùrọ̀ àfẹ́sẹ̀ tá a ṣe ó ní fádà tẹ́lẹ̀ olówó lọ́wọ́ gbogbo ìlọ́pọ̀ pé olówó lọ́wọ́ ó lè sọ́ra dáadáa àwọn bí òmòkò tó wá ṣẹlẹ̀ tí gbogbo ọmọbìnrin lọlẹ̀ tó ń lọlẹ̀ ní ìsìnkú wá tí ẹni tó rọ̀ jẹ́ bẹ́ẹ̀ nìkan ló ní tí bá lè lọ sí ìmọ̀ tí bá lè bá padà ìmọ̀ pé tó bá lè pray fún mi ọlọ́run àtúntò ẹ̀ mo wá béèrè lọ́wọ́ ẹ̀ bí màá ṣe rẹ lọ́wọ́lọ́wọ́ yẹn ṣe máa lọ sí church mo ní gbogbo ìgbà tí mo fẹ́ sọ ṣáà ìsọwọ́ tẹ́lẹ̀ máa fi torí bí òun yìí tẹ́lẹ̀ àwọn ohun tó fọ́ sí mi ni mo sọ fún yìí ìgbà tí ẹ lọ́wọ́lọ́wọ́ yẹn ṣe máa lọ sí church èyí nìyẹn èjì gbàtẹ́ lọ́wọ́lọ́wọ́ yẹn ṣé ẹ ń ran àwọn èèyàn lọ́wọ́ ṣé ẹ tọ́jú àwọn èèyàn bẹ̀rẹ̀ láti ilé yìí ó ní amákùnmọ́ yìí ìṣòro ìgbà tí ẹ lọ́wọ́lọ́wọ́ yẹn báwo ni ẹ ṣe rí ojú ọlẹ́ sí ní ayé àwọn èèyàn láyé ìbéèrè kẹta tí ó fọ́ sí ní pé bí nínú ó ní fádà ìwájú ọlọ́run láwà ní oníparọ́ tó lè ní fífí ọlọ́run rọ̀ mí lọ́wọ́ ó ní ó yá ẹ̀bá parọ́ ó ní fún àṣẹ ní ti àwọn ẹgbẹ́ rí ẹ̀ àjẹ́ ní gbogbo wọn ṣẹ́rí tí bá lọ rọ̀ wọn lọ́wọ́ wọ́n máa fà mí sílẹ̀ wọ́n lọ èyí sí kẹ́ ti wà ní ilẹ̀ tẹ́ẹ̀lẹ̀ rọ̀ wọn lọ́wọ́ tẹ́lẹ̀ ti wà ní ilẹ̀ ta ló fà yí sílẹ̀ ta ló fà yí sílẹ̀ owó mi wọ́n ní pẹ̀lú iṣẹ́ mú ẹ̀dá mi lórí ẹ̀rọ wọn lọ́wọ́ torí pé àjẹ́ ni wọ́n tẹ́bà rọ̀ wọn lọ́wọ́ wọ́n máa fà yí sílẹ̀ ní ìsìn kí ó mú yí wá sí ibi iṣẹ́ tó torí pẹ́ ti wà nílẹ̀ tó o bá lè rọ̀ lọ́wọ́ nínú wọn pé fà yí sílẹ̀ tẹ́ fi wá sí ibi ìrísí ó kọ̀ ní orí ó lórí àìdájọ́ nípa àìdí ṣọ́ọ̀ṣì yẹn mo máa ń gbìyànjú àwọn ọmọ oníparọ́ mi ò lè sọ pé mo máa lọ sí ṣọ́ọ̀ṣì tó ṣe ẹni lọ àfi tí ṣíṣe bá wà máa lọ
tí ti tọ́jú ọmọ ìgbé ìdílé kọ́ ó ní ẹ fọ́dà ṣe ní mo ṣe láti lówó mi so mo sọ fún ara mi kò ní ẹnikẹ́ni tó fẹ́ lówó kó jìyà náà torí fọ́dà ìdí rẹ̀ ní wípé tí èèyàn ò bá jìyà láti lówó kò ní mọ̀ nínú owó náà ṣùgbọ́n tí èèyàn bá jìyà láti ní owó á mọ̀ nínú rẹ̀ torí ẹ̀ tí èèyàn bá kò ní bá lọ ṣiṣẹ́ lọ wọ́n ṣẹ́ṣẹ́ wà lówó wọ́n lọ lọ ṣe orí ìdí ó fi àkàlọ́ ní ìsìn ìwọ́n sọ pé òun tọrọ jẹ ṣé òótọ́ ni kó tọrọ jẹ ó ní fádà wà láì tí ó tẹ́ ní ilé tí ó ti ẹ̀wà lórí ọ̀rẹ́ mi kan òun ló fún mi ní owó tí ó fi wọn mọ́tò láti wá sí yìí wọ́n ní ẹ̀ẹ́dẹ̀ ẹ̀wọ̀n ẹgbàá bí àwọn fádà tí ìgbà àgbà wọn bá ṣe lé wọ́n ní ẹ̀ẹ́ lọ ṣiṣẹ́ láti lọ wọ́n tẹ́ máa fi wọn mọ́tò láti lé bí ẹ lọ bá ọ̀rẹ́ mi tẹ́ lọ tọwọ́ láti lè gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ fún yẹ̀yìn náà dẹ̀ gbà mo ní ṣe ní àdúrà kọ́gbà tàbà gbà pé bàbá wa ti bẹ̀rẹ̀ ní ọ̀wọ̀ ní fún ọ̀rẹ́ kí ìjọba rẹ̀ dé ìfẹ́ ìfẹ́ mi láṣẹ ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀rọ̀ fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ṣe dáríjì wọn tó ṣe má fọwọ́ sínú ìrọ̀rùn ṣùgbọ́n bàwá kúrò nínú buwádé fún wa ní oúnjẹ ọjọ́ wa lónìí kì í ṣe gbogbo ayé ọlọ́run máa fún ní oúnjẹ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run á wọ ẹ̀yìn kó nínú wa á fún ní oúnjẹ ọjọ́ wa. Ọlọ́run àwọn ènìyàn láàrin wa nílé yẹn à á fún ènìyàn ní kí ni oúnjẹ ọjọ́ wa ló ní ọjọ́ yẹn. So kéde ẹ̀kún kò fi sí àpò rẹ̀ ó máa dàbí ọ̀rọ̀ ìjàpá àti àwọn ẹyẹ tí wọ́n lọ fún ìpàdé ní òfurufú tí ẹyin ìjàpá kò ní ìyẹ́ ó dẹ̀ yẹ́ ìyẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹyẹ tó fi ó fi fò tẹ̀lé wọn tó ń gbé wọn ìgbà tó ń bẹ̀rẹ̀ gbogbo wọn jókòó wọ́n wá béèrè orúkọ wọn ilé ìsọ pé àṣà ni mí wọ́n béèrè ilé ìlú sọ pé àpárò ni mí wọ́n béèrè ilé ìlú ní àtàpà ni mí wọ́n béèrè gbogbo wọn ṣọ́gbà tó dé ìjàpá wọ́n béèrè orúkọ ẹ̀ ní gbogbo yín ni mí ìgbà tó tẹ̀ máa ń gbóúnjẹ ilé wọ́n gbóúnjẹ wa wọ́n ló jẹ́ ìwà fún gbogbo yín ní o wọ́n gbé ìkàlẹ̀ wọ́n lọ ìjàpá ní ṣẹ̀kọ́ èyí lọ pé wọ́n fún ẹ̀yìn máa ní ṣùgbọ́n bọ́ ṣe máa gbé ìsìnkọ́ tó bẹ̀rẹ̀ sí kó jẹ wọ́n tún bẹ̀rẹ̀ lọ wọ́n kó tún bẹ̀rẹ̀ dé wọ́n ti tún gbogbo yín ní o wọ́n gbé ìkàlẹ̀ ìjàpá ní ṣẹ̀kọ́ àwọn ìwọ́ fẹ́ràn nìkan tó ń kí mọ́lẹ̀ tó jẹ wọ́n tún kú ọtí wọn lọ́yà fún gbogbo yín ní pẹ́lẹ́ àwọn fẹ́ pàmí pẹ̀lú oúnjẹ àti ọtí èmi nìkan ṣá gbogbo àwọn ẹyẹ ní wọ́n kan wò báyìí tó jẹ ó lọ ṣùgbẹ́ ó tún padà ó jẹ ó ní à wọ́n tún mú àwọn ẹ̀kọ́ wọ́n ní fún gbogbo yín ní o ìjàpá ní àwọn gbogbo àwọn ẹyẹ tó wò wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀ ìjàpá pé ó yá ràn wá lọ́wọ́ pèsè fún ọjọ́ káàkiri ẹ̀bá yìí jẹ́ láti mọ̀ pé èyí lọ dárúwẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n 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 tí wá wá àkójúrò ìjàpá ní ìṣòro tẹ́lú wọ́n bèèrè orúkọ gbogbo wa wọ́n sì wọ́n wọ́n fún oníkálù tẹ́lú wọ́n sì mú wá ní tó jíjẹ títí wọ́n bẹ̀rẹ̀ sí bínú ìgbàtọ́ ní bí wọ́n ṣe oníkálù bẹ̀rẹ̀ sí fa ìyẹ́ kúrò lọ́wọ́ ìjàpá ìgbàtọ́ fa ìyẹ́ torí èyí tí fẹ́ máa lọ bàtọ̀ ọ̀rọ̀ tí fún mi ní ìyẹ́ ó
yọ ìyẹ́ ó fi sí ó fò lọ eléyìí yọ ìyẹ́ ó wá ìjà ọba wà bẹ́ẹ̀ kó sí ìyẹ́ kó láti lè fi ìwò padà tó yẹ kó wá tó òkè títí tí ó fi bá bẹ́ẹ̀ kú gbogbo ìyẹ́ ọ̀ká gbogbo ìyẹ́ ọ̀ká ìgbín ló wà lọ́wọ́ tó bá jẹ́ ìgbín tó ràn lọ́wọ́ láti fi ìtọ́ ẹnu rẹ̀ bíbẹ̀rẹ̀ sí gbogbo ìyẹn tó fọ́ká tó lọ tó lẹ̀ tó lẹ̀ tán tí ìjàmbá tó wá jẹ́ tó ní ilé tó gbé rẹ̀ torí ẹ̀ tẹ́lá ní ìjàmbá lónìí ẹ̀wọ̀ ẹ̀ bá rí pé ó ṣe lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ Praise the Lord. So, ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni pé tẹ́ bá lọ sọ pé èmi ni tẹ́ rántí àwọn ọmọ ènìyàn bí ti ní. Ní ọ̀nà ìní pọ́nà bí èmi wọ́n máa yọ wọ́n kúrò ní ayé ẹ̀rọ àgbẹ̀rẹ̀ ẹ̀rọ. Tẹ́tọ́ jẹ́ ẹ̀kọ́. If you claim that it is me, and you forget to help and assist others, people will be moving their hands from your life. People that are close to you will be backing up. People that are blessing you will be backing up. And as they continue to back up, the more you continue to come down. We need each other to move on in life. Màmá òun ṣùgbọ́n pé wọ́n máa jí láàárọ̀ wọ́n máa dìde wọ́n máa rìn wá sókè wá kí àwọn bọ́dà pé àwọn tó fi ìlú wọn sílẹ̀ láti wá síbí. Màmá gbàdúrà gbogbo ilé máa di ìfàlà gbogbo ilé máa di àlùfáà ilé ẹ̀kọ́ màmá gbàdúrà fún wọn ó gbọ́dọ̀ tó kò tó ní. Àṣìkí ìmọ̀ kékeré tún bẹ́ẹ̀ mọ́ wọn fún wọn. Sọ fún mi ìdí tí ọlọ́wọ́ rẹ̀ lẹ́sẹ̀. Ó ti ẹ̀jẹ̀ tó wọ́n ti kú lónìí tí àwọn ọgbọ́dọ̀ yẹn bá ti di fada lọ́la wọ́n máa gbàdúrà fún wọn. Pé wọ́n ṣe máa rántí pé ẹnìkan tó máa wá pè fún wọn. So please ẹ jẹ́ ká gbìyànjú ọkùnrin tí a ní láyé yìí ká mọ̀ pé kì í ṣe tiwa lọ́wọ́ fún wa ká sì lò ó ní ọ̀nà tó yẹ ká lò ó. Ọlọ́run dàbí ẹ̀ṣẹ̀ màmá jà ó dẹ̀ pé ó ti yé o. Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ láti lo ọ̀rọ̀ náà tí a kọ́ ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Ní ìkẹyìn kí àwọn náà ká lè ní ìjọba lọ́wọ́ nípasẹ̀ Jésù Kristi Olúwa. Oníṣẹ́ ọ̀gbọ́n Francis Ọbáfẹ́mi Adésínà àti fún àlùfáà wa President Máyé Ìsámà àti gbogbo àwọn ṣẹṣẹ lóòtù kí ẹ̀mí mímọ́ lè máa darí wọn nínú iṣẹ́ tí olórí ìjọ ìrìnà Ọlọ́run àbámẹ́rẹ̀ Olúwa. Lucia Afolake Adesanya àti gbogbo ìdá àwọn olóyìnbó tí ó ti ṣe aláìsí kí wọ́n lè yí ìdáríjì ìṣẹ̀lẹ̀ wọn wà.
ni wọ́n ṣe ń jẹ àbájẹ́ ọ̀rọ̀ olúwa. Ọlọ́run Olódùmarè, àwa ń fi ẹ̀lẹ̀ ọ́ kí ó lè gbogbo àwa tí a dé lọ níhìn pẹ̀lú ìgbàgbọ́ àti ìfọkànsí nínú ìjọba rẹ ológo. Àwa ń bẹ̀rẹ̀ Olúwa. Láti lè bẹ̀rẹ̀ tọ́rọ ní ìsìn.
pé màmá ti kú. Wọ́n lè fẹ́ sin wọ́n ní ọjọ́ báyìí. Wọ́n ní ní ọmọ wọn ní láti wò ó, kò gbọ́dọ̀ káyọ̀ ọ̀dọ̀ àti ìjọ àgbàlagbà. Abẹ sọ ó bẹ̀rẹ̀ níbẹ̀. Ẹ̀yin náà ẹ máa dàgbà, ẹ máa dàgbò. Àwọn ọmọ àṣìyí náà. I am only thanking the children, the family of the disease, that they did not begin to create problems with the burial of Mama. As soon as Mama died, one of them called me and told me. And they told me when they wanted to bury her, I said, no, I have to check to be sure that it is in line with the Catholic burial. For now, the Catholic Church buries within 2 weeks. When you see the man of September, the Moselic, the John of and you know, seeing you have to have a single lecture, it is a share of Lucia. Please let us wait within 3 months. That I pastor me, for our seat, I will call other people to come and bury the church. But the Muslims, I've never heard for once, pay my neighbor, that I see better, all the year. Have you? Some my year better. Over the very good, over the sea, the very good. So I'm very happy for that. I'm very happy to go to that. I'm very when somebody dies, the most important thing is prayers. To God and pleasing God. Not whatever party you do. Tell your love, you should particular machine any year. Because you listen, 10 years, láti bẹ̀rẹ̀ sí ṣàdúrà ká máa gbé ẹ̀rọ ọmọ ká máa ṣàdúrà ká máa gbé ẹ̀rọ ọmọ fún ẹ̀mí rẹ̀ torí kí èèyàn bá kú lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́ ẹ̀mí rẹ̀ lọ. Ìdájọ́.
bó tilẹ̀ jẹ́ pé a ó sí ara wa ní ìgbẹ́kẹ̀lé pé wọn yóò tún jíjì ibi ìrẹ̀ àwọn ń fi ìrẹ̀ gbogbo lọ́dọ̀ rẹ̀ tó fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ ní ìsinmi àlàáfíà nínú ìgbìyànjú ọjọ́ náà tí ìwọ kì í ṣe ajíǹde àti ìyè yóò mú jíǹde sínú ògbó pípé láàrin àwọn èèyàn mímọ́ mú kúrò nínú ilẹ̀ sínú ìmọ́lẹ̀ fúnánú nínú ìjọba tí ìwọ wà títí ayé lẹ́ẹ̀kan. Bí Ọlọ́run Olódùmarè ti gbé Madam Lucia àti Adesanya kúrò nínú ayé yìí lọ sọ́dọ̀ rẹ̀, àwa sí ara rẹ̀ sínú ilẹ̀ nítorí erùpẹ̀ ilẹ̀ ní a fi ṣe ìyè. Kristi sì ni àkọ́bí láti inú òkú. Láti mọ̀ dájú pé òun yóò gbé ara wa ìdíbàjẹ́ láti dàbí tirẹ̀ nínú òkú. Wá fi ara màmá yìí lé Olúwa lọ́wọ́ kí Olúwa gbé iṣẹ́ afẹ́fẹ́ rẹ̀ kí ó sì gbé ara rẹ̀ dìde ní ọjọ́ ìkẹ́. Màmá, láti erùpẹ̀ ilẹ̀ ni Ọlọ́run fi mú ẹ, ó sì padà sí erùpẹ̀ ilẹ̀. Sinmi ní àlàáfíà. Lucia, Afolake, Adesanya, ó ti di ìgbà ilẹ̀ títí tí àwọn ọ̀dọ́ bá wà káàkiri orílẹ̀ àgbáyé atẹ́gùn báyìí fọ́nrán. Lucia, Afolake, ó ti fi nílẹ̀ ìgbà ọwọ́ ó yẹ bọ́ síbí. ẹ dáhùn ẹ̀mẹ́ta.
ẹnikẹ́ni bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè, ẹnikẹ́ni tí ó bá sì wà láàyè tí ó bá gbà mí gbọ́ ni yóò kú láéláé. Olúwa, bí ìwọ ti sọkún lórí òkú Lásárù ọ̀rẹ́ rẹ, wá rẹ̀ wá lẹ́kún lórí òkú ọmọ ọ̀dọ̀ rẹ yìí, àwa ń bẹ̀ ọ́ Olúwa. Olúwa, gbọ́ àdúrà wa, bí ìwọ ti jí òkú dìde, fi ìsinmi àìnípẹ̀kun fún màmá wa Lucia Àfọlákẹ́ Adésànyà tí ó ti fi ayé yìí sílẹ̀, àwa ń bẹ̀ ọ́ Olúwa. Bí màmá wa ti gba ìbátísí fún àtúnbí àti ìrẹ̀ tí a fi ìró ìyìnbà sí mímọ́, jẹ́ kí ó di ọ̀kan nínú ẹgbẹ́ àwọn ènìyàn mímọ́ rẹ, àwa ń bẹ̀ ọ́ Olúwa. Ẹ jẹ́ kí a fi ìgbẹ́kẹ̀lé gbàdúrà sí bàbá gẹ́gẹ́ bí olùgbàlà wa ti kọ́ wa. Bàbá wa ti ń bẹ ní ọ̀run, kí a bọ̀ orúkọ rẹ̀, ìjọba rẹ̀ dé, ìfẹ́ rẹ̀ láti ṣe ayé, bí wọ́n ti ṣe ní ọ̀run, fún wa lóúnjẹ ọ̀fẹ́ wa lónìí. Dárí àwọn ẹ̀ṣẹ̀ wa, àti àwọn ìdarí ẹ̀ṣẹ̀ tó ṣe wá bàbá sílé. Jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run, kíyèsí àdúrà tí o ti ní ọkàn tó tọ́. Ní ti nínú èrè ìgbàlà tí ìwọ ti pèsè fún gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ. Olúwa Ọlọ́run, bí ìwọ ti sọ fún nínú ìgbòdì Lásárù fi ojú àánú wo fún ọmọ ọ̀dọ̀ rẹ tí wọ́n jáde pẹ̀lú ìbànújẹ́ nítorí ìpè ènìyàn wọn rìn. Ní ìgbàgbọ́ wọn lágbára láti gbé àgbélébú wọn náà, kí wọ́n pọ̀ wọn tó bàjẹ́ ní ìmọ́lẹ̀ ìrètí. Jẹ́ kí ọjọ́ jìnnà sí rẹ̀, wá dúró tì wọ́n Olúwa, ṣe ìgbésí ayé wọn ní rere, kí wọ́n bá lè yẹ láti ní ìpín nínú ìjọba ìfẹ́ rẹ̀ lókun. Kí àdúrà Màríà ìyá Ọlọ́run tí ó dúró lẹ́bàá ìbéèrè òkú ọmọ rẹ̀ lè ran àwọn tí ń ṣọ̀fọ̀ lọ́wọ́, èyí tí fi àdúrà rẹ̀ ṣe àmọ̀ràn wọn lọ sínú ayọ̀ ọ̀gbọ́n rere nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Kí ẹ̀mí wa Lucia Àfọlákẹ́ Adésànyà sinmi ní àlàáfíà láti Adésànyà àti gbogbo ẹ̀mí àwọn olóògbé sinmi ní àlàáfíà. Kí ẹ̀mí Lucia Àfọlákẹ́ Adésànyà àti ní gbogbo àwọn olóògbé tó kú nínú Kristi sinmi ní àlàáfíà. A ó ṣe ó di bó ṣe màmá wa Lucia. A kí gbogbo wa gẹ́gẹ́ bí àlùfáà ṣe sọ, ẹgbẹ́ yìí a kọ̀ wá láti wá bóyá láti wá jẹun lásán. A wá fi àkókò yìí polongo ẹgbẹ́ yìí nítorí wípé ẹgbẹ́ tó jẹ́ pé ọkàn Jésù àti ti Màríà la rọ̀ mọ́, tí ẹ̀mí bá dẹ̀ ti kúrò ní ara kòròfo ni. Torí ẹ̀ la ṣe wá tá wá rọ̀ wá pé ká darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, ẹgbẹ́ tó lógo ni. Torí náà àgàgà àwọn ọmọ afẹ́ arọ́pò nínú ọ̀rẹ́ṣọ̀ pé kò kì í ṣèyàn kankan, á rọ̀ wá ká jí sáyé ká padà láti wá darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Ògo ni fún Jésù. Ọlá ni fún Màríà. Olúwa, ìwọ ni o ti ń ṣe ibùjókòó wa láti ìran dé ìran. Kí a tó bí àwọn òkèlà àti kí ìwọ tó dá ilẹ̀ ayé, ìwọ ni Ọlọ́run láti ayérayé. Ìwọ sọ ènìyàn di ìbàjẹ́, ìwọ sì wí pé
ẹ padà wá ẹ̀yin ọmọ ènìyàn. Nítorí pé ìgbà tí ẹgbẹ̀rún ọdún bá kọjá ní ojú rẹ̀ bí àná lórí àti bí ìgbà ìṣọ̀kan ní òru. Ìwọ kó wọn lọ bí ẹni pé ní ṣíṣàn omi wọ́n dàbí oòrùn, ní kùtùkùtù wọ́n dàbí koríko tí ó dàgbà sókè. Ní kùtùkùtù ó ní àwọ̀ lára, ó sì dàgbà sókè ní àṣálẹ́, á gbé lulẹ̀, ó sì rọ̀. Nítorí àwa di ègbé nípa ìbínú rẹ, àti nípa ìbínú rẹ ara kò rọ̀ wá. Ìwọ ti gbé ẹ̀ṣọ́ wa níwájú rẹ̀, ohun ìkọ̀kọ̀ wa ń bẹ nínú ìmọ́lẹ̀ iwájú rẹ̀. Nítorí ọjọ́ wa gbogbo ń yípo lọ nínú ìbínú rẹ, àwa ń lo ọjọ́ wa bí àlá tí ó ń rọ́. Àádọ́rin ọdún ni ọdún wa yóò ṣe pé nípa ti agbára bí wọ́n bá ti ọgọ́rùn-ún agbára wọn láti bàjẹ́ nítorí pé a kì yóò fẹ́ ìbò àwa sì kò lọ. Ta ni ó mọ agbára ìbínú rẹ? Gẹ́gẹ́ bí ẹ̀rù rẹ bẹ́ẹ̀ ni ìbínú rẹ. Bẹ́ẹ̀ ni kí wọ́n kí ó kọ́ wa láti máa yọ ọjọ́ wa kí àwa ló lè fi ọ̀wọ́ wa sí ìgbà ọ̀gbọ́n. Àdúrà kínní. Kí ìjọba rẹ dé. Àdúrà kínní. Ọlọ́run Olódùmarè, Bàbá olùdáríjì, olùfẹ́ ìgbàlà aráyé, ní etí ibojì yìí níbi tí a tẹ́ ara ọmọ ọ̀dọ̀ rẹ sí lónìí, Lucia Afolake Adesanya, àwa fi tọ̀wọ̀tọ̀wọ̀ pẹ̀lú gbogbo ẹ̀dùn ọkàn wa bẹ̀bẹ̀ pé kí àwọn áńgẹ́lì rẹ mímọ́ lè gbé ọmọ ọ̀dọ̀ rẹ dé ibi ìyè àìnípẹ̀kun nípa agbára ẹ̀bẹ̀ Màríà wúndíá mímọ́ àti àwọn ènìyàn mímọ́. Àmín. Ọkọ̀ mímọ́ jùlọ ti Jésù. Kí ìjọba rẹ dé. Olúwa dẹ́ tirẹ̀ sílẹ̀ sí àdúrà wa kí àwa fi tọrọ àánú rẹ kí o fi ẹ̀mí ọmọ ọ̀dọ̀ rẹ Lucia Adesanya ẹni tí wọ́n pàṣẹ fún láti ṣí kúrò ní ayé yìí síbi àlàáfíà àti ìmọ́lẹ̀ kí o sì jẹ́ kí a gbà á sínú ẹgbẹ́ àwọn ènìyàn mímọ́ rẹ nípasẹ̀ Jésù Kristi ọmọ rẹ Olúwa wa. Àmín. Ọkàn mímọ́ jùlọ ti Jésù. Kí ìjọba rẹ dé. Ǹjẹ́ bí ó ti wọ Ọlọ́run Olódùmarè nínú àánú rẹ̀ ńlá láti gba ìyá wa Lucia Afolake Adesanya wa wọ̀nyí, ẹni tí ó fi ayé yìí sílẹ̀ lọ sọ́dọ̀ ara rẹ̀, àwa fi okun rẹ̀ fún ilẹ̀. Erùpẹ̀ fún erùpẹ̀, èkuru fún èkuru. Ní ìdájúlójú àti àìṣe iyèméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi, ẹni tí yóò pa ara òṣì wa dà kí ó lè rí bí ara òun tìkára rẹ̀ tí ó lógo gẹ́gẹ́ bí iṣẹ́ agbára. Nípa èyí ni òun ti fi sẹ́rí ohun gbogbo ara rẹ̀. Ǹjẹ́ nítorí náà ní ọkàn mímọ́ tí Olúwa Jésù Kristi àti ọkàn aláìlábàwọ́n ẹ̀ṣẹ̀ ti ìyá wa Màríà wúndíá mímọ́ tí ìwọ ti fi ìjọba sí ilé àti ọ̀nà rẹ ní ìgbésí ayé rẹ lè jẹ́ ọba olùtọ́jú rẹ ní àdúrà ọ̀run kí ó sì máa sinmi nínú Olúwa títí láéláé. Àmín. Ó dìgbò ṣe o. Lucia Afolake Adesanya ó dìgbò
Afolake Adesanya, Holy Ghost, Lucia, Afolake. Bàbá wa ọ̀run, ẹni tí Jésù Kristi ọmọ rẹ̀ olùbùkún sọkún ní ibojì Lásárù, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí o fi àánú wo àwọn tí ń bẹ nínú ìbànújẹ́ àti ọ̀fọ̀ nísinsìnyí, fi ìtùnú oore ọ̀fẹ́ rẹ tù wọ́n nínú, mú kí wọ́n lè mọ̀ pé ohun gbogbo ń ṣiṣẹ́ pọ̀ fún òfẹ́ ọ, kí ó lè ní ìgbẹ́kẹ̀lé tí ó dájú nínú ìtọ́jú rẹ bíi bàbá, nítorí Jésù Kristi ọmọ rẹ Olúwa wa. Amen. Most sacred heart of Jesus. Ọtí bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ àti tẹ̀yẹtẹ̀yẹ tó lẹ̀kọ́ láti ojú wọn sí ra.